Aláròyé máa wí o. Kò jọ wípé ọmọ Nàìjíríà yìí yóò wálé mọ́ o, wọ́n ti mú un fẹ̀sùn tó lágbára lórílẹ̀-èdè Thailand. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Phuket lórílẹ̀-èdè Thailand ni ọmọ Nàìjíríà yìí, Ọ̀gbẹ́ni Samuel Egbunjonuma Silas wà. Ó ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ń ṣe okòòwò egbòogi olóró, èyí tí ìjọba orílẹ̀-èdè náà lòdì sí. Aláròyé gbọ́ wípé ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 7 oṣù karùn-ún ọdún yìí, lọ́wọ́ ikọ̀ àkànṣe ọlọ́pàá orílẹ̀-èdè náà tẹ̀ ẹ́ pẹ̀lú egbòogi olóró lọ́wọ́ rẹ̀. Wọ́n béèrè ohun tó ń fi àwọn ẹrù òfin náà ṣe, ṣùgbọ́n kò rí àlàyé gidi kan ṣe fún wọn, ni wọ́n bá gbé e lọ sí tẹ̀sán kan tó wà lágbègbè Patong láti ṣe ìwádìí dáadáa nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Ìwádìí táwọn agbófinró orílẹ̀-èdè náà ṣe fi hàn pé afurasí ọ̀daràn náà ní ṣọ́ọ̀bù ìtajà kan níbi tó ti ń ta aṣọ ìgbàlódé lágbègbè Patong, ṣùgbọ́n tó jẹ́ wípé okòòwò egbòogi olóró gan-an ni ojúlówó iṣẹ́ rẹ̀. Ọ̀gá ọlọ́pàá ikọ̀ àkànṣe tó mú un, Ọ̀gágun Saxira Poekam, fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ Thursday, ọjọ́ 7 oṣù karùn-ún ọdún yìí, pé àwọn ará ìlú kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ tó lòdì sófin tí afurasí ọ̀daràn náà ṣe ni wọ́n wá fọ̀rọ̀ rẹ̀ tó àwọn létí, táwọn sì bẹ̀rẹ̀ ìwádìí nípa rẹ̀ kó tó di wípé wọ́n fọwọ́ òfin mú un. Ó ní ṣe ni afurasí ọ̀daràn náà fi ṣọ́ọ̀bù ibi tó ti ń ta aṣọ ìgbàlódé bojú lásán. Bákan náà ni wọ́n fẹ̀sùn kan afurasí ọ̀daràn yìí wípé kò níwèé ìgbélùú gidi lọ́wọ́ pẹ̀lú. Ọjọ́ ti lọ lórí ìwé ìgbélùú tó wà lọ́wọ́ rẹ̀, èyí tí wọ́n ló lòdì sófin orílẹ̀-èdè náà pátápátá, tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ àwọn. Ó ní àwọn máa ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, táwọn sì máa fojú afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ láìpẹ́ ọjọ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.